Àwọn ẹ̀sìn wọ́n fẹ́ kí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run kí ẹgbọ́ olùdókòwò ọlọ́run àwọn ọmọ ọmọ. Wọ́n bẹ̀rẹ̀ fi àkókò yìí jẹ́ gbogbo àwọn ọmọ náà tí ẹ bá mi kí mẹ́sẹ̀jì. Olóòwò olúwa fún gbogbo ìgbàgbọ́. Ẹgbẹ́ wa ìṣúwájú kéde just feeling. Kó lọ́wọ́ ọ̀fẹ́ tọ̀. Toilet. Okay, lọ́wọ́ ìṣúwájú. Ẹgbọ́ ohun òun lọ lọ́wọ́ àwọn ọmọ. Olúwa ọmọ àwọn ọmọ nígbà tí sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè àti àwọn àyànfẹ́. Wọ́n gbogbo ẹnikẹ́ni tí ó wà pé ẹnìkan àbúrò àìsílẹ̀ olúwa gbogbo wa pàdé láàyè. Olúwa dá ìlú àánú tí ìran mẹ́rin mi tí yóò pàtẹ́tẹ̀ láyé kọjá fún mi. Àjọ àánú tí ìran mẹ́rin mi yóò mọ̀ pé èmi náà láyé kọjá olúwa bá tó fún mi. Olúwa ìkejì àdúrà jẹ́nẹ́rálì olúwa fún mi ká gbàdúrà oore ọ̀fẹ́ àti àánú tí oore ọ̀fẹ́ àti àánú tí gbogbo ayé yóò ti ara mi tí mi ò ní mọ iye ẹni tí yóò tara mi dìde láyé. Olùwàgbé ìjọ náà wọ́n mi. Oore ọ̀fẹ́ àti àánú tí mi ò ní mọ ẹni tí ó dìde lára mi láyé. Olúwa jẹ́ kí ìjọ lẹ́ẹ̀kan. Ohun olúwa ẹ̀kẹta fún àwọn ọmọ náà. Ọba àwọn bá ní kí àgbàdúrà. Olúwa èyí tó kù kí gbogbo ìrìnàjò ọdún yìí. Gbogbo ìrìnàjò ọdún fi ṣètò ìrànlọ́wọ́ tí yóò dájọ́ ọdún tí mo fi pàdánù fún láyé. Fún gbé ìrànlọ́wọ́ gbogbo ọdún tí mo fi pàdánù láyé fún. Gbogbo ẹni tẹ́ bá dẹ̀ pé mẹ́sẹ̀jì ẹgbàdúrà ìdájọ́. Ó di nípa ẹgbẹ́rin jẹ́nẹ́rà lẹ́yìn. Ó wá jẹ́ ìjọba agbára tí ìlọsójú ogun ọdún sẹ́fún. Agbára tí èsì kí ní ìlọsójú ogun ó máa wà nílé o má lè máa sẹ́fún ní àpò jẹ́nẹ́rà. Ọ̀rọ̀ ìyẹn jẹ́nẹ́rà. Jẹ́nẹ́rà wọn máa wẹ̀ tó tẹ̀lé olúwa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe òun ní kí ó gba ìwọ̀n ọjọ́ mẹ́ta. Ó lè bẹ̀rẹ̀ fún àwọn pé olúwa má jẹ́ kí ogun àná mi àṣìṣe àná mi má yọ gba ọdún lọ́wọ́ mi má láéláé. Let this message be separate for globals. Má jẹ́ kí ohun tí mo fi àná sọ gba ọdún mi má lọ́wọ́ mi. Ká lè gbàdúrà lórí orí mi. Ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ ṣègbè tó bá ń lọ́kùnrin bí màdúró òtítí tó ṣègbéyàwó lọ́rùn ẹ lọ san owó orí ìyàwó. Ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ jẹ gbèsè ó rí dájú wípé láti òní tó gbọ́ mi àti àkókò tó bá lè kọ́ mẹ́sẹ̀jì mi kí ó máa lo gbogbo ọjọ́ kẹsàn-án máa fi gbà wò pé olúwa bá mi san gbèsè mi ní ọ̀nà ìtú ìgbèsè tí mo jẹ bí ó bá rí pé kò lè gbà ẹ̀jẹ̀ ẹ̀ ń kí ó sáà máa ṣe ìṣọ́ ní gbogbo ọdún ẹ̀jọ̀ tí ọjọ́ kẹsàn-án ó lè máa bèrè fún àwọn olúwa fi àìtú bá mi san ìgbèsè mi kí ó lè ṣe nílẹ́ni tí ó máa fún mi tí ò ní yá má eléyìí jẹ́nẹ́rà ní ìtẹ̀síwájú gbogbo àwọn ọmọ ọlọ́run ẹni tó ní ayé àtọ̀run sọ pé kí gbogbo ọmọ ọlọ́run gbàdúrà
pé gbọ́ngbọ́n máa sọ ní Nàìjíríà wọn ṣàlàyé gbọ́ngbọ́n ní fún mi ṣùgbọ́n tí Olúwa sọ fún mi tó bá ní òun máa tún ìtàkọ́lórí Nàìjíríà látòrí president dé senate speaker gómìnà àwọn ọba tí ó wòlíì ìjọ pé òun máa tún ìtàkọ́ ní ọ̀la tí ẹnìkan kan lè gbà máa bó o sì fẹ́ sí kí òun kí o tó wọ̀. Ọlọ́run àwọn ọmọdé ní kí gbogbo wa gbàdúrà pé Olúwa la Nàìjíríà kọjá lọ́dún yìí dé ìkòríta tí agbára sì wà lọ́wọ́ wa kò sí tí wọ́n lè ṣe. Àwọn agbára ń bẹ lọ́wọ́ wa ohun tó bá wù wá la lè ṣe kí wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ wa Nàìjíríà. Agbára ẹni kájà bá fún Nàìjíríà fún. Olúwa la Nàìjíríà kọjá lọ́dún yìí dé ìkòríta tí gbogbo àwọn agbára wà lọ́wọ́ wa ohun tó bá wù wá la lè ṣe má pariwo jù bẹ́ẹ̀ lọ. Àmì ní ti ká fẹ́ ṣe láṣẹ kí wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ sí wa. Jẹ́nìrà ẹ wá má ṣaláìfi léyìn sí kí gbogbo ẹ̀yọ́ ọlọ́kẹ́ bá mi pinnu. Olúwa lọ́rọ̀ àwọn ọmọdé kí n sọ fún gbogbo àwọn bàbá àbá nínú ìgbàgbọ́ wípé kí wọ́n pẹ̀lẹ́ o. Mo rí ẹ má gbàgbé ẹ̀tọ́ ìlànà ìsílẹ̀ o. Mo rí àsíá Nàìjíríà wà lórí pápá tó bí wọ́n á kọ́ mọ́ọ̀sì sórí gbogbo àfíà yìí. Mọ́ọ̀sì wọ́n á kọ́ sórí gbogbo àfíà. Wọ́n á béèrè pé Olúwa kí lè túmọ̀ àti àpẹẹrẹ ohun tí mo rí yìí. Ọba àwọn bá sọ fún mi pé kí ìpẹ̀lú ọ̀la sí ẹ sọ fún gbogbo àwọn kìrìsìtẹ́nìtì tí wọ́n bá sì yọ̀ pé Nàìjíríà wà ní sẹ́lúlá kan pé irọ́ ni o. Pé ọjọ́ ọ̀la ìjọba tó ń lọ ní Nàìjíríà ní orí o pé Nàìjíríà ti wọ́n ti sáyé Nàìjíríà fún Islamic State o pé wọ́n ti sáyé ní Nàìjíríà sí Islamic State pé àwọn Christianity bá sì yọ ká bá yọ pé wọ́n tara wọn bọ̀ tí wọ́n bá mọ̀ wípé wọ́n rí Ọlọ́run kí gbogbo wọn dìde kí wọ́n gbàdúrà kí Olúwa ṣe ètò tí a ní fi lọ sí òpẹ̀rù táwọn ẹgbẹ́ ní ìtẹ̀lé ní ètò tẹ̀lé ẹ̀kọ́ mo rí gbogbo àwọn gómìnà pẹ̀lú àwọn orílẹ̀-èdè àwọn ṣúkà àwọn gbogbo wọn kọ́kọ́ sọ aga wọn síwájú wọn kọ́ tẹ́tẹ́tẹ́ lẹ́tà mo rí ààrẹ orílẹ̀-èdè ọba sọ́tẹ̀ náà síwájú wọn kọ́ tẹ́ ọlọ́run àwọn ọmọ sọ pé bí ẹ̀lẹ́sọ̀ 2027 bá máa wá sáyé tí wọ́n bá wọlé tí ìjọba tó bẹ̀rẹ̀ bá wọlé the first thing tí wọ́n kọ́kọ́ sí ni pé wọ́n add or wọ́n extend the years of government kò ní sọ ọdún mẹ́jọ náà wọ́n extend the years of government mọ́mọ́ pé ètò yẹn ni wọ́n ṣe sílẹ̀ o ni mo rí ìwé yẹn ni mo rí tí wọ́n sáà ní gbogbo wọn kéèké bò kéèké má rò pé 8 years ni ó padà ìjọba 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 ẹ má jẹ́ kí àpọ̀ àsọtẹ́lẹ̀ yóò parẹ́ ẹ̀kọ́ ilẹ̀ mo ní òdó pa president wọn tó wà ní us Trump òdó káwọ́ sáré gbogbo tó rò pé wọn àti tẹ́lẹ̀ wọn máa yí wọn máa lọ́wọ́ kí mo sọ yóò ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan tó rò pé òun fẹ́ ṣe àtàkárà kí òun kó tó wọ́n máa yí wọn máa lọ́wọ́ àfi tó bá ronú padà wọ́n yọ ọ̀tọ́ wọn sọpá yọ ìjọba rẹ̀ láti wá wọ́ọ̀sì orí ọ̀fẹ́ tó ní tẹ́lẹ̀ orí ọ̀fẹ́ yẹn wá sí kí ni o wá di ewu
àti ẹ̀jẹ̀ abúọ̀sì pátápátá. Ìyẹn ní ti orílẹ̀ ẹ̀sà ilé ìyàwó. Mo sọ tí mo sọ yìí kí gbogbo ọ lè jọ gba àdúrà. Wọ́n bá wọn bá lè sọ pé kí n ṣe ìlàjà tí mo bá fẹ́ gbọ́ràn. Gbogbo àwọn tí wọ́n rí pé mo ṣẹ̀wá lórí afẹ́fẹ́ físíkà kí n lọ ní pọ́ńpìkì kí n sọ pé mo sọ̀rọ̀ fún gbogbo wa. Bóyá mẹ́sẹ̀jì mi ló àbí ìkàtà ó ní ẹni tó ní ayé àtọ̀wọ́ ní kí n ṣe ní pọ́ńpìkì kẹ́rẹ̀ lábùkù mẹ́sẹ̀jì pé bóyá mẹ́sẹ̀jì àbí ìkàtà ní kí n sọ pé kí wọ́n wá bù ú ká darí ìlú. Èmi náà gbogbo ẹnikẹ́ni tí mo bá rí pé ó ṣẹlẹ̀ kí n darí jì tí wọ́n bá fẹ́ kó máa bá mi ṣe bí àgbàlagbà. Ìyẹn ni mo bẹ̀ fi Ọlọ́run fẹ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé ní ọ̀nà kan àgbègbè bóyá tí mo ti ṣàwọn ẹni bóyá ní ìjọba àbí orí afẹ́fẹ́ tí wọ́n jọ ká dáhùn ká má bìnú gbogbo àwọn tí ó rẹ̀ dàbí pé èmi náà ọkàn àwọn túbá lágbà Ọlọ́run nítorí pé lábẹ́ bó tù mórí ayé máa fún ní ọmọ wọn bẹ gbogbo wọn pátápátá bá fún ẹsẹ̀ lè fún bẹ gbogbo àwọn ọmọ wọn pátápátá ká má bìnú nínú ọmọ náà ẹ̀sẹ̀ àìlẹ́yà náà. Kí ìtọ́ parí tó bá dé ìbò náà fẹ́ dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó padà wá sí ilẹ̀ Yorùbá tó bá dé ìbò náà fẹ́ dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun adé ìmọ̀ràn lẹ́kọ̀ọ́ kì í ṣe ìbò náà fẹ́ dìbò ìpínlẹ̀. Kí mo sọ yìí kì í ṣe ìbò náà fẹ́ dìbò ìpínlẹ̀ àfi tí àárún wá sí kí ni o bá sọ̀rọ̀ nígbà fẹ́rẹ́ ìyàwó. Ẹni tó ń tẹ̀fẹ́ gbé wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa gbàjọba nínú ìjọba Tinubu tí wọ́n bá wọlé láyé gbogbo wọn máa fi jọba ẹjọ́ ní ọ̀hún ṣiṣẹ́. Ó tẹnu owó náà gbogbo. Ìṣọ̀lẹ̀ àwọn. Ìyẹn kí n gbé lọ sí. Ariwo náà ká máa dún ní ìgbàgbà o ní Ọ̀yọ́ sí ní ọdún tó lọ ariwo ńlá tí gbogbo àwọn ọmọ Ìbàdàn àti Ọ̀yọ́ kápá wa orúkọ àwọn kẹkẹrọ fún wa. Gómìnà tí ò bá ara àwọn gbàgbọ́ láyé ọmọ ìṣèlú mákindé ṣùgbọ́n dára ìgbọ̀nmá àwọn ẹ̀rọ gbogbo kéde àwọn gómìnà àwọn ó dára ìjọba náà gbogbo ọmọ ọlọ́wọ́ ṣùgbọ́n ìdáni lórí. Ṣùgbọ́n wọ́n gbàdúrà àwọn yóò ṣiṣẹ́ padà fún un. Tó bá lè fẹ́ kó wọn wá kí wọ́n má fi ìjọba bá ọjà tó bá kúrò bẹ̀ ó má ṣàláì lákòókò sẹ́yìn jù. Kódà ilé gbogbo tó ń bá lè ṣe òun wà nínú ìjọba tó bá wà nínú ìjọba ló fẹ́ fi ṣe sí. Nígbà tó ń kọ́ ìran ẹlẹ̀ wọ́n fẹ́ fi ṣe kíni o ẹṣẹ́ àgbáyé ni o. Ọ̀tún kátó lè ṣe pé kó ní èso ẹ̀kọ́ lórúkọ Jésù ẹ̀rí ló lásán. Kí gómìnà Mákindé má lè gbìyànjú láti lo aláfin òkú. Wọ́n parí iṣẹ́ burúkú sí ara wèrè kan nílùú Ọ̀yọ́ láti rí pé aláfin Ọ̀yọ́ ṣe àṣìṣe. Ó lè ti sọ fún wa ní ìlú yẹn ká lọ tọ́jú wèrè kan wọ́n lẹ náà lè má wèrè yẹn. Ó mú ìyàn lé ìṣẹ́ tó bí ò bá ṣẹ́ ó léwu ọjọ́ ọ̀la. Kábàtà fún Jésù. Kábàtà fún Jésù. Eléyìí mo rí ìlà ńlá kan ó jáde ní Fẹ́dírà ní Ìbàdàn Fẹ́dírà àti ṣèṣì
tó wá fò lọ. Ọdún yìí a máa gbàdúrà ìràwọ̀ láti nínú ìgbà àwọn ìdílé so. Ọ̀ka tó tẹ̀lé ìfàkí ìṣẹ̀lẹ̀ yọ̀ ìṣẹ̀lẹ̀ ni pé iye principal officer tí a ní nínú ìjọ yẹn kí wọ́n yan ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ mẹ́fà nípa yan ìránṣẹ́ Ọlọ́run mẹ́fà kí wọ́n gba ẹ̀yìn ọjọ́ kan nínú oṣù mẹ́ta wọ́n gba ọjọ́ kan nínú oṣù mẹ́ta kí Ọlọ́run lè yí ìmọ̀ yẹn dànù ẹ̀fà ilé Ọlọ́run. Ìyẹn nípa ìgbà àbọ̀sẹ̀ ìgbésí. Eléyìí o ẹ̀kọ́ o ìlú Ògùn state ó ṣe é ṣe òní tó ní fẹ́wọ̀ kí èsì máa wọ̀ ní o. Kò wá sí tó náà wọ̀ sí o. Ó kún yẹn nítorí ẹni tó wà bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ fún mi. Ó ṣe é fún torí ọdún mo lé mi lọ. Kí n tó parí, ẹ jẹ́ kí àwọn bàbá láti òṣìṣọ́kọ́ màmá rẹ̀ kò ẹ̀rọ ẹ̀mẹ́ni ìka ọ̀dùn ògògó obìnrin tó bá òbí Fúnkẹ́ Akíndélé bàbá láti ẹgbẹ́ tí wọ́n rí mẹ́sì òkú ní òun ẹni tó ń jẹ́ sísí pọ̀tù lò ẹ̀wọ̀n ó ti kú ní òun máa rí lójú ọmọ ọkọ̀ rẹ̀ ní òun máa rí lójú ní òun ẹ̀rí rí ní òun àkọ́kọ́ níyàwó tó ló ń bí àpẹẹrẹ àtúntò nínú ìrìnàjò gbogbo ọjọ́ ó wá sọ fún mi pé lásìkò pé ìyá ìdí àwọn ọmọ lọ sọ fún àwọn òṣèré káwọn àwọn ọmọ lọ́wọ́ bóyá ó bímọ o bóyá kò bímọ o ló mọ̀ pé ìyá ìdí àwọn ọmọ pé káwọn àwọn ọmọ lọ́wọ́ sọ fún wọn. Bí olúwa ti wọ̀ ogun tí ò ní jẹ́ ká dúró tọ́jú àwọn ọmọ wa lónìí ọlọ́wọ́ gbé ogun ẹ̀rọ. Ogun tó máa jẹ́ ká dúró àbájọ máa kí ìyá máa di àwọn ọmọ wa ogun ẹ̀ ṣẹ́ láàárọ̀. Ẹgbẹ́ tó mẹ́fẹ́ ètò ìgbọ́n fún ọmọ ní òkú àbọ́lọ́pìn máa rí àmìyàwó ní òkú that is wọ́n fẹ́ parí ìyàwó mo rí sọ àwọn èèyàn wá sọ òkú sọ wọ́n sọ òkú wọ́n sọ òkú wọ́n sọ òkú kálù nínú àríwọ̀ wọn á sọ pé òun ló jẹ́ ká mú ìṣègùn òun ló jẹ́ ká mú ìṣègùn ó fẹ́ àdúrà ìgbàlẹ̀ ọmọ mi tẹ́lẹ̀ sí àkókò kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ ló jẹ́ ká mú ìṣègùn. Hallelujah. Bí àbáta àdúrà dáadáa. Ọkùnrin ẹ̀ máa wọ́pọ̀ ní ìfìgbọ̀ta wọn ní ìlú ṣùgbọ́n dáì nílò ẹ̀tọ́ wà lókè inú afáyé àwọn ọ̀fẹ́fẹ́ ariwo ìgbìs àti kẹta dáàbìrì tí ó bá tó bá lọ gbé àwọn ìgbésẹ̀ tó ní orí nínú ìyàrá tó ń lo ẹ̀mọ́ fọ́tò ẹ̀tọ́ wà lókè káṣírí ẹ̀kú tí àwọn fara wọn pọ̀ tẹ̀lé ráì dáàbà kò ṣe ọlọ́run ní jẹ́ kó fẹ̀ sí kúrò lẹ́wọ̀ ní tí ọmọ àwọn ilé dúkìá àwọn ọ̀rẹ́ wọn lọ fún mi ṣàlùwẹ̀ aláwọ̀ mo fẹ́ ká ayé mi lọ ṣàlùwẹ̀ aláwọ̀
Ibi tí mo dúró sí ètò máa lọ láàárọ̀. Ọba àwọn máa ń kí n sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kó lábẹ́ ìránṣẹ́ Ọlọ́run ńlá tí gbogbo ayé fún ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kó lábẹ́ ṣùgbọ́n láti gbà kan ní kúrò lábẹ́ iwájú òṣèlú ẹ̀rù òṣèlú àwọn. Kí wọ́n lọ wá àwòrán ìránṣẹ́ Ọlọ́run láì àwòrán rẹ̀ wọ́n wá. Ní ọjọ́ mẹ́ta tó parí oṣù ká máa lọ sókè. Olúwa mú ìfarapa ìgbèríko lára wọn. Àkànnì ọba sọ̀rọ̀ àwọn. Mú ìfarapa ìgbèríko lára wọn. Gbogbo ẹni tí ẹ ká bẹ́ ìràwọ̀ kọjá tí ìràwọ̀ sáyé lọ́gbẹ́ àrùn ọgbẹ́ ìlú lára. Àwọn alágbára àtàkékèké làwọn sábà tó lọ́dún. Nípa ẹ̀yà ìṣàkóso ìgbàlódé ẹ̀gbọ́n lẹ́yìn ọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ kásìkò àlójú ọ̀rọ̀ tó wà lórí ẹ̀sẹ̀ tó ní gbọdọ̀ sọ nípa wọn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ní gbogbo ayé yóò mọ̀ ní tí àwọn ọmọ. Wọ́n bẹ̀ ní kí n sọ fún àwọn bàbá wa lókè níjọba wípé kí wọ́n kó gbogbo sójà tó wà lábùdá kí wọ́n pa wá kó má kó sójà. Olúwa sọ wípé ìjọba ológun ti máa gbàjọba Nàìjíríà. Kì í wọ́n lè má bẹ àkókò tí wọ́n yóò ológun sì padà wá lóòlù Nàìjíríà. Ada afẹ́ òun àpọ̀. Ó lè má ṣe ìjọba wọn ní olúwa àwọn ọmọ tó olókùn ti padà wá ní ìlú Nàìjíríà ẹgbẹ́ máa mọ́. Ní èkejì, bí a bá fẹ́ kí a kọ̀ lábẹ́ olúwa sọ pé pínpín ló máa fẹ́ ìjọba ọmọ Nàìjíríà. Ẹ̀kẹta, ó yá orílẹ̀-èdè ní ọ̀rẹ́lẹ̀ fẹ́fẹ́. Ó yá orílẹ̀-èdè ló ní padà láti wá Ọlọ́run láti kó ìlú wa. Finally, ẹnìkan wà tí wọ́n máa ń gbàdúrà fún. Ó ti pẹ́ tí wọ́n ti gbàdúrà fún. Àwọn èèyàn tẹ̀ ìkànnì lórí ẹ̀. Láìpẹ́ ìwúlọ tó kọjá lọ ní mo rí pé mo fi gbòòrò náà dìde kámẹ́rà wọ́n ní mo fi jẹ olórí adájọ́ fún Yorùbá náà. So àwọn kí ló ń gbàgbé ọ̀hún? Sunday Igboho wọ́n sọ fún ọmọ mi wọ́n fi Sunday Igboho lẹ́gbọ́dún. Ṣé wọ́n fẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ nìkúlẹ̀? Ṣùgbọ́n wá ń bọ́ àkọ́gbé àbúrò. Bí àwọn èèyàn ṣe ń lọ, wọ́n sọ fún mi pé Sunday Igboho náà túlẹ̀ èyí tó kúrò kíkọ́ ni ó padà wáyé o. Ẹgbẹ́ Sunday Igboho àwọn èèyàn o. Sunday Igboho tó kúrò ní Nàìjíríà APC ilé lọ pé kì í ṣòwò padà wáyé. Sunday Igboho tó kúrò ní Nàìjíríà Sunday Igboho agbẹ́rọ̀ bẹ Yorùbá nation. Ṣùgbọ́n pé èyí tó padà wáyé Sunday Igboho tó padà wáyé Fúlàní ògbọ́dọ̀ ká ní wa Sunday Igboho ló sì wú wa. Yóò fi àwọn èèyàn lò èyí tí mo sọ yìí. Kí wọ́n yóò ṣe Sunday Igboho tí àwọn olóṣèlú fẹ́ yá lò. Kì í ṣe Sunday Igboho tí ò ní sọ ọ̀rọ̀ Yorùbá nation láéláé tí ó máa lo ọgbọ́n Yorùbá pé Fúlàní ògbọ́dọ̀ dání wa. Sunday Igboho tí àwọn olóṣèlú yóò sọ pé táwọn náà lágbà gbọ́ Yorùbá nation. Nígbà tó bá máa wá dìde pé ìjọba wọ̀nyí parí tó bá máa wá dìde pé òun fẹ́ padà tó parí Yorùbá nation. Kí ìdìbò
ìyá tí a fi ẹsẹ̀ tó má ti dúró nìkan ẹgbẹ́ ọwọ́ méjèèjì sí. Olúwa má kì í sáré mọ́ kí n tó délé mọ́ lọ. Ẹ̀dáwọ̀dáwọ̀. Olúwa ó pẹ́ tí mo ti ń sáré fi àánú gbé mi nínú lọ. Ó pẹ́ tí mo ti ṣe nínú lọ. Fi àánú mú mi gbé mi mọ́ lọ láàárọ̀. Gbàdúrà fún ìlú ọmọ wọn. Lágbára lọ́wọ́ ìyàwó bàbá tó lóye fún gbọdọ̀ tó síwájú rẹ̀. Ẹ sàmú dáadáa. Ìyàwó àwọn jẹ́nẹ́rà ọmọ sí àńlá wa pátápátá òun tó síwájú rẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Ó wá mú ìyàwó lọ ọ̀run síwájú wa. Kí àwọn pèpè ó wá sọ pé àwa mo rí oníṣẹ́ kan oníṣẹ́ ọ̀fọ̀ kan ìfọ́nlá ìfọ́sọ̀ ìfọ́sọ̀ kan tí ó fún nípa tó bẹ̀sẹ̀ ìfọ́sọ̀. Ẹ̀láwọ̀ ìṣòkè. Bí olúwa ti wà. Bí olúwa ti wà. Mo mọ ní kó lójú rẹ̀ náà. Wọ́n lè mú owó ìgbà ọjọ́ ìjẹ́ ìdákẹ́ náà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ń dáná lọ. Ẹgbẹ́ àwọn ọ̀kankan ló wà láàrin ẹgbẹ́ àwọn ọ̀kankan. Ẹgbẹ́ àwọn ọ̀kankan. Ẹgbẹ́ àwọn ọ̀kankan ká máa lọ ní ẹgbẹ́ àwọn ọ̀kankan. Evangelist. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Èyí tí mo bèèrè lọ́wọ́ bàbá mi bàbá, ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn àgbẹ̀sẹ̀lẹ̀, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ẹ̀kọ́ yọlúṣe ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Owó sí ìbẹ̀rẹ̀ lẹ́mìtì. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. Ó ti dá mi lóhùn bàbá, ó ti fún mi lẹ́sùn bàbá. For now, ibi ìgbàta wa kó òun wa kò sí ọ̀rẹ́ lórí òkè. Ẹ wá gbàdúrà ká máa lọ ní.
Bí ọlọ́run máa fi ọkọ̀ sí ọkàn láti ṣe fún bàbá kan ní ẹgbẹ́ àpamọ́ ẹ̀sẹ̀ tí ọkọ̀ rẹ̀ lóòkè ìfọ̀dọ̀ sí ọ̀nà tí kíkú ìgbàgbé ọlọ́run àfisọ̀tọ̀ ẹni ọwọ́ lè sọ́kè. Olúwa ṣètò ibi gíga tó tọ́ sí mi fún mi láàárọ̀. Olúwa ṣètò ibi gíga fẹ́ẹ́ gẹ́gẹ́ mọ̀ pé kò tọ́ sí mi láàárọ̀. Ó kó àwọn tí ó ra wòlíì náà sí ìlọ́wọ́ ní ìgbà nínú àkókò tó ní báyìí. Olúwa sọ wọ́n di oríṣi ìdùnnú àgbáyé tí ìran mẹ́rin ló máa yọ lára ó yá. Jésù ó ní ìrẹ́ òun àwọn ìrànṣẹ́. Ẹjọ́ tá a bá ti parí máa lọ ní orúkọ lápá owó ti kàwé Àkúrẹ́ àwọn Àkúrẹ́ lọ́wọ́ parí ìfàmìlì. Tí ó dùn nínú àpò rẹ̀. Má jẹ́ wà létí odò nínú àpò rẹ̀. Ṣàánú mi ó bàbá, ṣàánú mi ó bàbá. Má jẹ́ wà létí odò nínú àpò rẹ̀. Ṣàánú mi ó bàbá. Ṣàánú mi ó bàbá, má jẹ́ wà létí odò nínú àpò rẹ̀. Láti òní lọ, ogun amúnilówó ẹ̀sùn tó máa jìyà pẹ̀lú aṣọ obìnrin náà. Láti òní lọ, ọ̀rẹ́ ìran àti tèmi pẹ̀lú akóbọ̀lá. Wọ́n tó ti tọ́ọ̀sì tó bọ̀ lábẹ́ tó ti wò rí ẹ̀rí prophet láti fún bí ìṣẹ́jú kákéjì ẹ̀sọ́ bọ́lọ́mù sí bóyá àbálá àárọ̀. Ní aago mẹ́fà àárọ̀ Sátidé sí aago méje Sátidé ìyàwó tí alẹ́ tí ẹ̀rọ pàdé ní ọ̀túnla. Ọjọ́ Sunday aago méje òní sẹ́ẹ̀kan láago mẹ́fà aago méje àárọ̀. We are taking everything back to normal procedure this morning. Ìpàdé Sátidé ìyàwó nìkan ní ẹgbẹ́ wá fi hàn àpẹkàpà sí lágbo mẹ́fà lọ. So we are taking everything. The funding program
lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀. Yorùbá máa tó mú Yorùbá àpòlùbọ́ kò fẹ́ kí kòkò aláwọ̀ mẹ́fà ló wá sí òkè news tí ó lè náwó. Láti òní lọ, ẹ̀rí tí máa mú kékèké yóò sọ pé mo fẹ́ gba ọlọ́run rẹ̀. Ayọ̀dá fọlá. Èèyàn ló pè ní láìpẹ́ ìgbẹ́wọ̀ ẹ̀ṣọ́ ọmọ tó ń sùn rẹ̀. Wọ́n bá tò wọ́n ní pé kéèsì ìlú lápájá wọ́n ní tó kéèsì yẹn kò ní nítorí. Ẹni tó kún bá ń jà ọ̀rọ̀ rẹ̀ kì í yé èèyàn. Kí ni mo sọ? Ọ̀rọ̀ rẹ̀ kì í yé èèyàn. Wọ́n gba ọmọ bá ta kò tóbi ní kálẹ̀. Owó ìyá èèyàn tó máa tuntun tẹ́lẹ̀ ilé ẹtí ní ẹ̀ láti ní ẹ̀. Gbogbo bá ti rí àyàn tó dẹ̀ owó rẹ̀ máa tó tó bá yóò ṣe ìjì. Ìdìbò bá wọn jà. Màmá wọ́n lò gbàgbọ́ yìí. Orí mi ní ìṣúná sábà àwọn ọmọ kí ni wọ́n náà. Gbogbo bá sábà máa tẹ̀lé wọn. Èdè ìmọ̀sọ̀fẹ́ tó kó bá sẹ́tán wà máa pé ní ti kíni o náìsì. Wọ́n tó ti lè náìsì nìsí. Orí mi kẹ́kọ̀ọ́ àti mo máa ti ṣe ló wà ní ti ṣe ló bára rẹ̀. Ní mo wí mo máa ti ṣe ló pọ̀ ní ti ṣe ló ṣe ní bára rẹ̀. Ní olúwa bí wà. Gbogbo ní òde ìdáná ìkápá ẹgbẹ́ ká lọ sọ wọ́n pọ̀ kan. Wọ́n bí wàhálà yọ. 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 Ọdún gbàgbà nǹkan násì ọkùnrin tó ń ìkàbọ̀ àwọn nípa lọ́sọ̀pọ̀. Bí olúwa bí wọ̀, gbogbo ẹni tí ń folú ọmọ rẹ̀ ń ẹgbọ́ kí ìdájọ́ ọlọ́run wọ́n máa kàn ọ́ látòlé lọ ẹgbọ́ nígbà fún mi. Ìlú Èkìtì olúwayé owó ya láàánú ti lọ́dọ́dọ́ lọ́dọ́dọ́ lọ́dọ́ ẹ̀tọ́wọ́ sí àkùnrin ẹ̀tọ́wọ́ sí àkùnrin. Látòlẹ́ lọ ọwọ́ yóò ní kàn sọ̀rọ̀.
lọ máa ti owó mú owó. Ẹ lọ máa ti owó mú owó. Ẹ lọ máa ti owó mú owó. Látòní lọ, mo da owó sí àpò. Mo dà sí àkáǹtì. Mo dà sí àkáǹtì. Mo dà sí àkáǹtì. Ẹgbà owó. Ẹgbà owó. Ẹgbà owó. Ní ojú kí eléyìí ó gbà ẹ̀rọ dáadáa. Ẹ̀rọ dáadáa. Fún ìlú rẹ̀. Ọ̀tá méjì kan di ọ̀rẹ́. Ọ̀tá méjì di ọ̀rẹ́. Pátù àti rọ̀ ní ọjọ́ káwọn Jésù. Ọ̀tá bílẹ̀ sọ wẹ́ẹ̀ sọ̀rọ̀ ní àwùjọ. Fọdún torí pé wọ́n mú Jésù ọ̀rọ̀ lè rí ẹ̀ka àwọn ẹ̀dùn ọ̀rẹ́. Lápò lọ́wọ́ pọ̀ ọ̀tá tó di ọ̀rẹ́. Ó sáàlè ìwé ìlú àbúwọ̀ ìsàrè rẹ̀ rí olúwa gbogbo. Olúwa gbogbo ẹ̀sán. Dúbí tí ayé mọ̀ ọ̀dẹ́dẹ́ àtúnṣe. Àbùkù tó sí. Ó sí o. Gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ ní ìkọ̀kọ̀ ìjọba ẹ̀ fà lára. Kò ní àwọn ọmọ ọ̀run kò tì náà. Ìyàgò bẹ́ẹ̀ ló ó fún ẹ̀kọ́ bẹ́ẹ̀ ayọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ó tẹ̀lé bẹ́ẹ̀. Lábọ̀ lọ torí ìrúbọ tí mo ti ṣe lórí yẹn ẹni bá tó máa kó àgbà àbúrò tí mo bá gbà lórí òkè ọ̀yá mo fi rúbọ fún mo fi rú ẹ̀kọ́ fún mo fi rú ẹ̀kọ́ láyé. Bàbá fọwọ́ gbọ́gbọ́ mi, bàbá fọwọ́ gbọ́gbọ́ mi, bàbá fọwọ́ gbọ́gbọ́ mi. Fọwọ́ gbọ́gbọ́ mi, bàbá fọwọ́ gbọ́gbọ́ mi. Kìndì kìndì lọ. Bàbá fọwọ́ gbọ́gbọ́ mi, bàbá fọwọ́ gbọ́gbọ́ mi. 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 Jésù ọlọ́wà mo kí orúkọ ọlọ́run àwọn ọmọ abúlé abúlé ọkọ̀ ọdún tuntun ẹ̀ṣẹ̀ àti ọdún orúkọ ọlọ́wọ́ gbogbo yẹn mo mọ̀ ní ọ̀rẹ́ àwọn sọ́kọ́ àná wọ́n bá sọ́kọ́ àná àsọ̀kọ́ àfàmì ò ẹ̀sọ̀ mí wọ́n ní ìsọ̀kọ́ àfàmì ò. Ẹ̀sán mi ni. Abẹ́ ẹ̀kọ́ kí mo sọ. Ẹ̀rọ kí ni mo sọ? Àsọ̀kalẹ̀ ẹ̀sán mi ni. Kí ló sọ? Wọ́n bèrè. Ìwọ́n tí ẹ gbà yẹn. Ẹ̀yin tí ẹ gbọ́ ẹ̀kọ́ tí ẹ mọ̀ pé ọlọ́run ò tí ì ṣe tí ẹ mọ̀ pé ẹ̀ tí kọ́ nínú ọmọ yóò ti lọ lórí ìgbóni ẹ̀ tí lọ lórí sáré ìmúni olóore tí wà ní ipò ńlá ọmọ yóò tí ì ríṣẹ́ kò tí ì ṣègbéyàwó fọmọ ní àwọn tẹ̀ mọ̀ wípé tí ìyá ṣe láyé ní ẹ̀kọ́ sílẹ̀. Ẹ̀bùn àmọ́tò ìṣùnà mọ́tò kẹ́ẹ̀rà kìí ṣe kí á lọ́gbà tó gbígbọ́ ní. Àwọn tí ẹ̀mọ̀ ẹgbẹ́ náà mà tí ì ṣe láyé o ìgbà ẹ̀kọ́ sílẹ̀. Tọ́ọ̀sì mẹ́ta ìwé òde wá òde wá sílé o ní wá sàwọ̀ ìmọ̀ sókè tó fi lọ́wọ́. Sàmì lórí àbúrò ó kéde ẹ̀dá mọ́sẹ̀ lórí ojú òkú tí ní ìfẹ́ òkú ojú àrà ẹ̀ òkú ojú òkú gíga tí mo ní nínú ẹ̀yà òkú ojú ọkọ̀ wá ṣe láyé ìwà bí o.
èmi ló ń lọ nípa ilé ẹjọ́ ní ayé àtọ́ ìtọ́wà lòwe pọ̀ tó tẹ́rí lọ nípa lọ ẹgbẹ́ ló ní ẹgbẹ́ kí ẹgbẹ́ òwe pọ̀ tó tẹ́rí lọ ní olówó ti wà sí olówó ti wà ọdún òrèrè ti bẹ nínú rẹ̀ ọdún àrà ti bẹ nínú rẹ̀ ó ní ti nínú rẹ̀. Ayé ló bá ọ̀rọ̀ gbogbo ayé ló bá yọ̀ lọ́wọ́ wọ́n bá yọ̀ lọ́wọ́ ẹni tí ó wò níwájú lónìí orí ọ̀fẹ́ tí wàá fi gba tí wàá fi kọjá àwọn àgbẹ̀ náà wà. Ẹ fún orúkọ bàbá ọkùnrin kàríkà mo fẹ́ bá wọn mo fẹ́ padà wọn àwọn tó ti gbìyànjú nínú òkú mo fẹ́ bá wọn mo fẹ́ padà wọn àwọn tó ti gbìyànjú nínú òkú. Olóògbé ti pọ̀ bó ṣe tó ń pọ̀ àwọn kan ti ń bọ́ ní ẹgbẹ́ sọ pé oríṣiríṣi mo fẹ́ bá wọn mo fẹ́ padà wọn àwọn tó ti gbìyànjú nínú òkú. Adébóyè ìdìnnà nínú òkú. Bàbá Akúmọ̀yé ìdìnnà nínú òkú. Bàbá Yédébóyè ìdìnnà nínú òkú. Àwọn àyànfẹ́ púpọ̀ ìdìnnà nínú òkú. Àwọn olùkọ́ mẹ́rin ìdìnnà nínú òkú. Àwọn aláṣẹ ẹjọ́ sí etí ní ìdìnnà nínú òkú. Ó ní òfẹ́ láwọn láàbò fẹ́ kọ́ bẹ́ẹ̀ ló fẹ́ láwọn láàbò fẹ́ kọ́ láwọn tó kéré ìdìnnà nínú òkú. Wọ́n bá ìwé mímọ́ àsọtẹ́lẹ̀ Jésù Kristi. Ó ní díẹ̀ ló bá gbé nínú tí ọ̀rọ̀ ń sì gbé nínú ní. Ẹni ó ṣe ju iṣẹ́ wọn lójú mọ́ fi ṣe é. Mo fẹ́ bá wọn, mo fẹ́ bá wọn, mo yá o, mo fẹ́ bá wọn, mo fẹ́ bá wọn, àwọn tó kéré ìdìnnà nínú òkú. Ẹ̀rọ ìrìn tí a fẹ́ wọ́n sẹ́yìn wọ́n mi. Evangelist, ada Pak Ismet